wọ́n ní ká solve ẹ̀ ní indicial ni o ó yàtọ̀ sáwọn tá a ti mọ̀ ń ṣe o so ti yé báwọn torí èyí tá a ṣe ní ẹ̀kan àwọn simple equation la ní so ti yé báyìí a ní simple indicial equation dẹ̀ ní harder àwọn harder lẹ́yìn pé ó gùn gbọ̀nràn so in tá a ṣe náà ni pé kí ni tá a bá rí pé 2 òun ló ń jẹ́ base ń bí báyìí a dẹ̀ ní unknown x so òun náà ni pé tá a bá ti kọ́kọ́ rí pé ẹ kọ́kọ́ wo base yẹn ẹ wá ní let bóyá bí p tàbí y àbí unknown kan 2 raised to power kí ni unknown rẹ̀ lpx ni a ní p is equal to 2 raised to power s yín wá tún eléyìí kọ débi pé máa lè mọ ṣe kí ni o máa lè mọ rí p yìí gbé sí ṣe pé mo ní 2 raised to power 2s mi by minus 3 2 raised to power s minus 4 is equal to 0 so ti yé bá láti lè jẹ́ kélé wà ní 2 raised to power s pé kélé yìí tó di 2 raised to power 2s tá a bá yá àwọn sọ́tọ̀ọ̀tọ̀ ṣe pé bí tó ti wá ní ṣerọ́ ni torí tí máa padà ní s time 2s máa padà ní 2x then minus 3 raised to power 2s minus 4 is equal to 0 àdẹ̀tí sọ pé kí 2 raised to power s mọ jẹ́ kí ni kọ́ mọ jẹ́ p àjẹsípélé ó jẹ́ p square minus 3p minus 4 is equal to 0 ó ti di quadratic equation no quadratic equation ni pé tó wáyé pé highest power ó jẹ́ kí ni ó jẹ́ 2 so ti so p mi màá sọ pé a mi jẹ́ 1 tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe minus 3 c jẹ́ minus 4 ẹ multiply eléyìí pẹ̀lú ara wọn yóò mọ̀ fún mi ní kí ni minus 4 ẹ wá wò pé kí lẹ́ẹ̀ máa multiply pẹ̀lú ara wọn papọ̀ tí yóò mọ̀ fún yín ní minus 4 tẹ́ pé tẹ́ bá rò wọn papọ̀ yóò mọ̀ fún yín minus 3 ẹ wò ná àwọn factor 4 òfin kan wà pé gbogbo nọ́mbà ló láwọn nọ́mbà ìbejì o 4 yìí 1 4 ìbejì kan ni o 2 2 ìbejì kan náà ni o 2 times 4 fún mi ń form tó tọ́ ṣùgbọ́n ṣé tí n bá rò wọn papọ̀ sí yóò fún mi ní minus 3 kò lè fún mi ẹ rí i pé tó súnmọ́ pọ̀ fún mi lélẹ́yìí 1 times 4 fún mi ní 4 tí bá sì tún fi minus sí ibi 4 máa ma ní kí ni o máa ma ní 1 minus 4 tí ó mọ̀ fún mi ní minus 3 ajá sí pé ọmọ jẹ́ kí ni o p plus 1 p minus 4 so tí is equal to 0 so yóò abó sí jẹ́ bẹ̀sẹ̀ pé n ta ní p square minus 3p minus 4 is equal to 0 eléyìí nígbà tá a ti mẹ́wàá gbé p sí wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan yóò máa jẹ́ p square plus p minus 4p minus 4 is equal to 0 our group wọn kí ló kọ́mọ̀ p kọ́mọ̀ tẹ́ bá gbé jáde yókùn p plus 1 tẹ́ bá dẹ̀ ti gbé factor kan jáde wọn náà ní pé divide tẹ́ gbé jáde yẹn pẹ̀lú táàmù yẹn lọ́kọ̀ kan mo ti gbé p jáde tí n bá divide yẹn pẹ̀lú p eléyìí yókùn p 1 4 into p plus 1 is equal to 0 ẹ rí i pé p plus 1 tún kọ́mọ̀ ilé ọjọ́ p plus 1 tẹ́ bá ti gbé lè jáde ẹ má gbàgbé tá bá ti gbé nǹkan kan jáde wọn náà ní pé ká fi divide àwọn táàmù yẹn lọ́kọ̀ kan àwọn fi divide yóò kún p lẹ́m̀bí rẹ̀ minus 4 is equal to 0 ṣùgbọ́n tẹ́ bá fẹ́ dá yín láàmú tẹ́ bá ti mọ àwọn root yẹn tẹ́ bá ń ṣe exam yẹn kan pé sí wọn lọ́kọ̀ kan yóò máa jẹ́ p plus 1 gbọ́dọ̀ mọ̀ pé 1 àti minus 4 yóò máa jẹ́ p plus 1 p minus 4 so p plus 1 p minus 4 is equal to 0 tí nọ́mbà méjì bá multiply ara wọn táwa ló jẹ́ 0 ajá sí pé ìkan náà méjèèjì ló jẹ́ 0 ẹ̀yin méjì wà nù yàrá ẹ gbóòórùn so ajá sí pé kí ni o ajá sí pé inú kọjá pé ẹ̀yin lẹ so tàbí kejì yín so ti p plus 1 is equal to 0 or p minus 4 is equal to 0 so yóò máa jẹ p is equal to minus 1 or p is equal to 4 ẹ wá padà wá ẹ mọ̀ pé s gangan la fẹ́ wà kìí ṣe p ilé ọmọ á jẹ kí ni o a ní p is equal to 2 raised by s ẹni when p is equal to what minus 1 yóò máa jẹ minus 1 is equal to 2 raised by s so ti bá minus 1 is equal to 2 raised by s ṣé nọ́mbà kan wà tẹ́ pé tá bá multiply tó tọ́ a lè rí lè kọ ní 2 raised by 0 so ti yé mi bá so a lè rí lè kọ ní 2 raised by 0 but kò sí nọ́mbà ọ̀hún tẹ́ pé tẹ́ bá multiply tẹ́ bá raise to tó bá kò sí nọ́mbà ọ̀hún tẹ́ pé yóò mọ raise tá bá raise yẹ lórí 2 tá máa ní minus 1 so ti yé bá a lo ẹlẹ́ẹ̀kejì náà so p is equal to 2 raised by s ilé ọmọ jẹ́ 4 is equal to 2 raised by s 2 raised by 2 is equal to 2 raised by s ẹ̀ ń palẹ̀ equate base ajá sí pé s mi jẹ́ kí ni o x mi jẹ́ 2 eléyìí no solution long so ti ẹ má gbàgbé mo ní parenthesis ṣe pàtàkì nítòótọ́ ẹlòmíràn wọn gbẹ́ ẹ̀ńsà á lè sọ pé minus 2 raised by 0 is equal to 2 raised by s ni a wá sọ pé s 2 àti 2 gẹ̀rà rárá so ti ẹ bá so a lè sọ bẹ́ẹ̀ eléyìí nìkan ni ó jẹ́ answer wa so torí pé àkókò ti lọ púpọ̀ ẹ jẹ́ sáré ṣe standard form ẹ rí i pé nínú àwọn ẹ bá wo ná objective yẹn wọ́n fẹ́ ká mọ̀ standard form náà kí